sí mi yẹn mo láìkẹ èmi náà mo kí n ṣe ọmọ kékeré mi kí n ṣe ọmọ kékeré mi ilé kí n bá yẹn jà bí mo ṣe wà yìí tí èèyàn bá dẹ̀ tra àti ti kọ̀bọ̀ mi lẹ́nu mo máa fa èèyàn mo dẹ̀ mo rí èèyàn tí mo jẹ dáadáa mo mọ̀ kọ́rọ̀ mi ò já tó dẹ̀ mo fi máa ń ṣe eré pa ẹ wà tí àṣàbí tẹ bá ti ń ṣe ti pẹ́ ẹ máa wojú ọ̀tá máa ké sí ẹ máa mọ ẹnu ibi tẹ máa ṣe sí kẹjẹ kí orí yín pẹ́ ẹ máa gbọ́ fún mi máa bomi sàn yín lọ́wọ́ nù mo máa gbà kí ni gbogbo wẹrẹ yẹn. Ẹ̀yin tèmi ọ̀rọ̀ ìjà tí ó ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin BOSSLADY àti SHABI OLOSHE ó ti lékè nkà báyìí ó ti serious gidi gan ju ti tẹ́lẹ̀ lọ. Ẹ̀yin tèmi kí ló tún ṣẹlẹ̀ báyìí? Akeem ló tún bá wọn sọ̀rọ̀ ní orí live rẹ̀ tí ó ń gbọ́ ti ẹnu àwọn méjèèjì bí ọ̀rọ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ látẹnu BOSSLADY àti arábìnrin SHABI OLOSHE bí gbogbo rẹ̀ ṣe ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé òpin bí wọ́n ṣe fúnra wọn ní wọ́n ní gidi gan. Ju àṣàbí ìgan lọ àti ìwé wọlé ń pè kí ni gbogbo wẹrẹ yẹn kí ló ti lára ẹ kí ló jẹ́ go to ẹ̀ kí ló jẹ́ go to ẹ̀ máa gba owó mi lọ́wọ́ yín kí ló fẹ́ ti ṣe fún yàn ti fẹ́ èmi yàtọ̀ mo yàtọ̀ máa gba owó mi máa kọ́ mi sẹ́yìn lọ́wọ́ ó máa san owó BOSSLADY. kí ni gbogbo rọ́bìṣì yẹn níjẹ́ bá fẹ́ yín ẹ̀ sọ ǹjọ́ bá fẹ́ tó ẹ pé wèrè lẹ́fẹ́ ẹ mú wá tó ẹ kọ́ ọlọ́pàá ní kájọ fi ṣe tọ́jọ́ mọ̀ ọ̀tá ni èyí tẹ bá fẹ́ mú wá yà máa bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ní iṣẹ́ ni tẹ máa kó láyà jẹ́ inú kí n ṣe ní tẹ̀lé kó láyà jẹ́ máa wojú ní iṣẹ́ àwọn tẹ máa fọlọ́pàá tẹ̀tẹ̀ yà àtàwọn oníwájú àwọn owó ṣé àmọ́ bá mi ṣe yín bó ṣe máa ṣe yẹn bó ṣe máa ṣe ṣé àmọ́ bá mi ṣe yín. pàǹtí kọ́sọ̀mù àdáwọ̀ tẹ̀ tí mò ń káàsì dáadáa kọ́sọ̀mù àdáadáa ni á lọ máa kó wọn pàǹtí ẹlẹ́sìn á lọ máa kó wọn pàǹtí. ètò mò ń wá rìsíìtì 500 yẹn o torí àwọn tó ń sọ̀rọ̀ ní comment section mò ń wá rìsíìtì 500 yẹn 1.5 million máa gbá máa bomi sàn yín lọ́wọ́ nù kí ló dé tọ́kàn mẹ́rin kíkan kọ̀ọ̀kan kan ni wèrè kọ́nà yẹn ti mú 5 million dání ẹ̀yin náà wá tún mú 1.5 million dání ṣé mo torí yín sẹ́yìn ní Amẹ́ríkà àti SHABI OLOSHE wà lọ́wọ́ mi mo fẹ́ play ẹ̀ fún voice note tọmọṣẹ́ wọn send sí mi lánàá. Very good. mo ti block ẹ̀ lẹ́ni mo rajà lọ́wọ́ wọn ní ìgbà tó fi lọ sí China yẹn ni mo fi rajà ṣé ń gbọ́ mi. So ìgbà tí mo wá rajà mo máa ra àwọn nǹkan gan sí Nàìjíríà bí kí n ra nǹkan kó pọ̀ bí 40 kg 50 kg so màá kọ́ cheap ẹ̀ pọ̀ mọ́ ọjà mi kọ̀ọ̀sẹ̀ mi náà ń ta cream bí báyìí. So mo wá ra àwọn ọjà yẹn gan nígbà yẹn mo ṣàlàyé gbogbo nǹkan tó ń polówó ṣíṣà ó polówó bàtà ó ṣàpolówó a lot of things mo rà mo wá ní kọ́sẹ̀ tẹ̀ sí mọ́ sí mi pé àwọn ẹrù tí mo ti rà sílé náà wà ń bẹ̀ so màá kọ́ ship everything máa bọ̀ so mo wá ship gbogbo ẹ̀ ní early this semester wà yìí kò tó ṣe náà ti parí so early this mo ship ẹ̀. So bí mo ṣe ship gbogbo ẹrù yẹn mo wá rí pé wọn ò fi phone pouch sí ọ̀tọ̀ ní bàtà kọ́lọ̀ tí mo ní mo fẹ́ ra wọn ò fi sí ó ṣáà tó bá pe nǹkan ní 30,000 ní Instagram tó bá lọ sí WhatsApp àwọn ọmọọṣẹ́ máa pè ní 40,000 wàá ní láti lọ screenshot kan tó post yẹn kó lọ mú fún ọ kó ṣe ìṣẹ́ sọ́mọ́ pé ọ̀tọ̀ ní iye tó pè ní Instagram ọ̀tọ̀ ní iye tẹ́ ẹ̀ pè fún mi ní WhatsApp kó tó di pé ẹ̀ṣẹ̀ ta fún ẹ ní the same price tó ń kọ sórí WhatsApp sórí Instagram èyí tí kò bá kọ price sí ọ máa kọ pé any amount fún ẹ àwọn ọmọọṣẹ́ yẹn tó bá tí mo wá ra àwọn ọjà ẹ̀ mọ́ ni àpé ọ̀tọ̀ ní kọ́ tí mo gbé tí mo rà ọ̀tọ̀ ní kọ́ tẹ́ fún mi àti